yá ọ̀rọ̀ dojú ẹ̀ báyìí ọ̀rọ̀ ti dojú ẹ̀ gbogbo àwọn olólùfẹ́ kan ní ẹjọ́ ẹ̀bẹ̀ ni mo máa bẹ̀yìn wọn ò ní bẹ̀yìn lẹ́bẹ̀ yà wọn ò ní bẹ̀yìn lẹ́bẹ̀ burúkú ẹjọ́ ẹ bá mi share fídíò yìí ṣé ẹ nǹkan tó wà nínú fídíò yìí tẹ́yìn náà bá gbọ́ tẹ́ ẹ bá gbọ́ ẹ mọ̀ pé ọ̀rọ̀ wà ń bẹ̀ tẹ́ ẹ bá gbọ́ ẹ mọ̀ pé nǹkan kì í sí ẹsẹ̀ ràgò tó bá ní kàn pé bó ṣe rí wá bó ṣe rí rè o wọ́n ti ń fúnra wọn lóògùn jẹ báyìí o wọ́n ti ń fúnra wọn lóògùn jẹ o lórí ọ̀rọ̀ ajínigbé yìí lórí ọ̀rọ̀ insecurity nàìjíríà yìí ó ti wá kan àwọn pásítọ̀ náà báyìí ọ̀nà ọ̀run ni mo sọ pé ó ti wá gbà kan àwọn pásítọ̀ ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yẹn jọ̀ọ́ ẹni tó yọ ọmọ fún yín kò ní gbé yín lọ́mọ lọ ẹni tó yẹ gbígbà ọkọ ilé ìtẹ́kọ́ máa kọ̀ sí péjì ẹ bá mi subscribe sílẹ̀ ilé Global TV ẹ jọ̀ọ́ ṣe lásìkò yìí nǹkan tẹ́ lè máa ṣe fún àwa tá à ń gbé information jáde òun ni kẹ́ máa bá wa spread yẹ ọ̀nà kan ṣo tẹ́ lè gbà fi help wa náà ni pé tá lè fi help ara wa òun ni kẹ́ máa bá wa spread àwọn information yìí ẹ wo ọmọ kékeré tẹ̀ ń wó láàrin ìrùn bàbá Adébóyè àti Kúmúyì yẹn ọmọ kékeré tẹ̀ ń wó láàrin wọn yẹn ọmọdé yìí ó sọ ọ̀rọ̀ kò bá kùn gbé sí gbogbo wọn ó dárúkọ àwọn pásítọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ó dárúkọ wọn clear Adébóyè Kúmúyì àti Mountain of Fire Olúkọ̀yà olólùwọ̀n á bí wọn ohun tó dá sílẹ̀ nínú ọ̀rọ̀ rògbòdìyàn tó wà nílùú Nàìjíríà yìí ó ní Ọlọ́run á bí wọn ọmọdé yìí sọ̀rọ̀ ọmọdé yìí sọ òkú ọ̀rọ̀ tó bá sọ pé èèyàn sọ̀kù ọ̀rọ̀ bọ̀bọ̀ yìí ó sọ òkú ọ̀rọ̀ ó ní mẹ́mbà Redeem Church lòun ó ní tíṣà tún lòun ọmọdé yìí máa sọ̀rọ̀ o tá a bá ń lè rí gbogbo àwọn èèyàn kọ̀ọ̀kan báyìí tán bá lè ń gbéná wojú àwọn pásítọ̀ báyìí nínú àwọn mẹ́mbà wọn ni mò ń sọ o mi ò sọ àràtà o tààràtà bá sọ wọ́n lè ní sọkúsọ ló ń sọ but àwọn mẹ́mbà tó ráṣìírí wọn àwọn mẹ́mbà tí wọ́n ń ṣe sáfìsì lé lórí tá a bá ń rí wọn tán bá lè ń jáde báyìí tán wá sọ̀rọ̀ burúkú gbá wọn lórí torí gbogbo ìgbésí ayé wọn àwọn pásítọ̀ tẹ̀ wọ́n yẹn gbogbo ìgbésí ayé wọn tẹ́ bá ti sọ̀rọ̀ sí wọn báyìí kàn lọ arrest yín ni wọ́n lè ti máa fi kú wá ọmọ yẹn káàkiri báyìí sí a ò mọ̀ wọ́n lè ti máa fi ọlọ́pàá arrest ọmọ yẹn báyìí sí a ò mọ̀ àbẹ́ẹ̀kẹ̀dẹ̀ nìyí ọ̀rọ̀ gidi lọmọdé yìí sọ ọ̀rọ̀ gidi lọmọdé yìí sọ tẹ́ ẹ bá gbìyànjú pé ẹ fẹ́ arrest ọmọdé yìí ọ̀rọ̀ abayíjà tẹ́ ẹ bá gbìyànjú pé ẹ fẹ́ ṣe ọmọdé yìí ní ṣùtà orí àwọn ọmọ yín ló máa dàlé tẹ́ ẹ bá gbìyànjú pé ẹ fẹ́ pa ọmọdé yìí àbẹ́ fẹ́ arrest ẹ̀ ọwọ́ tí ọ̀gẹ̀dẹ̀ bá gbé ọwọ́ ara ẹ̀ ló máa fi nà á ní gbogbo ẹ̀ pásítọ̀ yìí sẹ́ ẹ̀ ti cast gbogbo ẹ̀ pásítọ̀ Nàìjíríà ẹ̀ ti cast ọmọ kékeré ló tún sọ gbáyín lórí àwọn àgbàlagbà sọ ẹni sọkúsọ là ń sọ àwọn ọmọ kékeré náà tuntun wá mọ àṣírí yín wọ́n ti mọ àṣírí yín wọ́n ti mọ̀ pé owó lẹ mọ̀ òdì lẹ ń tú báíbù sí tú báíbù bí Jésù Kristi tẹ́ sọ pé ń tẹ̀lé bó ṣe tú báíbù tú bẹ́ẹ̀ owó lẹ ń tẹ̀lé tẹ́ bá ti rówó ohun tó ń ṣe yín tán can you imagine that ọmọdé yìí bọ̀bọ̀ yìí Ọlọ́run bá wa lọ́rẹ̀ ẹ̀mí ẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ kan ní ẹ bá mi ṣàdúrà fún ọmọdé yìí ẹ bá mi ṣàdúrà fún bọ̀bọ̀ yìí ẹjọ́ torí tó lọ ẹjọ́ ṣe rí ọ̀rọ̀ tó sọ yìí àgbàlagbà mi ò lè sọ pásítọ̀ ṣọ́ọ̀ṣì mi ò lè sọ àgbàlagbà ránṣẹ́ mi kò lè sọ torí pé kí ni ìjẹkújẹ tó ń jẹ òní jẹ́ wọ́n lè sòótọ́ ọ̀rọ̀ mẹ́mbà ṣọ́ọ̀ṣì mi tó dágbàlagbà gan kò lè sọ wọ́n dẹ̀ mọ̀ wọ́n mọ̀ ẹ bá mi ṣàdúrà fún bọ̀bọ̀ yìí ikú ò ní pa ẹ ní kékeré àrùn ò ní gbé ẹ dè ò ní ṣìrìn gbogbo àwọn tó bá sọ wípé lórí ọ̀rọ̀ tó sọ yìí wọ́n fẹ́ gbógun tiẹ̀ ọ̀rọ̀ á bá mi gbógun tì wọ́n gbogbo àwọn tó bá sọ wípé lórí ọ̀rọ̀ tó sọ yìí ìsọkúsọ ló sọ ìṣẹ̀dá àwọn ẹ̀jẹ̀ tó ti ta sílẹ̀ nílùú Nàìjíríà tó ń bọ́ ìlú máìdí ẹ tó ń bọ́ ìgì máìdí gbogbo wa tó orílẹ̀-èdè Nàìjíríà tó ti ń bọ́ sí rúdurùdu báyìí ìṣẹ̀dá àwọn ẹ̀jẹ̀ yìí a máa bí gbogbo àwọn tó bá sọ pé nǹkan tó sọ yìí ò dáa gbogbo àwọn tó bá fẹ́ gbógun ti ẹ̀ṣẹ̀ lọ́kùnrin ni o lóbìnrin ni o lọ́mọdé ni o lágbàlagbà ni o
pé nǹkan tó sọ yìí ò dáa, nǹkan tó ṣẹlẹ̀ sí àwọn tí àwọn ajínigbé gbé, nǹkan tó ṣẹlẹ̀ sí wọn á ṣẹlẹ̀ sọ́mọ wọn, á ṣẹlẹ̀ sẹ́bí wọn, á ṣẹlẹ̀ sára wọn. Gbogbo olólùfẹ́ kan nìyẹn jọ mo bẹ̀ ẹ bá mi share fídíò yìí ẹ jọ, ẹni tó yọ ọmọ fún yín kò ní gbé yín lọ́mọ lọ. Bọ̀bọ́ yìí sọ̀rọ̀ tó tọ́ọ̀ṣì mi pé tá a bá lè rí nínú mẹ́mbà ṣọ́ọ̀ṣì kọ̀ọ̀kan tó ń takò àwọn pásítọ̀ wọn báyìí, bóyá Ọlọ́run á tiẹ̀ kó sí wọn nú, á jẹ́ kán yí padà. Bọ̀bọ́ yìí má sọ̀rọ̀ o, ẹ má jẹ́ kí n dá yín lágara ẹ̀yin olólùfẹ́ mi. Ẹ wá gbọ́ ọ̀rọ̀ tí bọ̀bọ́ yìí sọ, ẹ máa kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ tí bàbá yìí, mo gbàgbé orúkọ pásítọ̀ yìí náà, wòlíì yìí, mo gbàgbé orúkọ wọn, àwọn náà kọ́kọ́ sọ̀rọ̀, àwọn ló jẹ́ kí n lọ wá fídíò ọmọ yẹn tó wọ́n ní 15 minutes lọ́mọ yẹn fi sọ̀rọ̀, àwọn ló jẹ́ kí n lọ wá, mo wá gbọ́ fún fídíò ọmọ yẹn. Ikú ò ní pẹ́ wọ bọ̀bọ́ yìí, mi ò mọ orúkọ ẹ, mi ò mọ ibi tó ti wá, mi ò mẹyẹ tó ṣú ẹ, àmọ́ gbogbo ẹ̀dá tó bá gbógun tiẹ̀ ọ̀run á gbógun tiwọn. Gbogbo ẹ̀dá tó bá sọ wípé ọ̀rọ̀ tó sọ yẹn ó ní àwọn ní ara, àfi kó àwọn gbógun tiẹ̀ ọ̀run á gbógun tiẹ̀. Gbogbo ìtàjẹ̀sílẹ̀ tí àwọn bandage ti ta sílẹ̀, ẹ̀jẹ̀ aláìṣẹ̀ tó ti ta sílẹ̀, a máa ké lórí gbogbo àwọn tó bá gbógun tiẹ̀ lórúkọ Jésù. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí ọmọdé yìí sọ. Ẹ bá mi share fídíò yẹn jọ, mo bẹ̀ yín ni, ẹni tó yọ ọmọ fún yín kò ní gbé yín lọ́mọ lọ. Ẹ bá mi share, ẹni tó gbígbà ọkọ lélẹ́yìí tẹ́ kọ́ máa kọ̀ sí péjì, ẹ bá mi subscribe tẹ̀lé Ele Global TV. Ẹ wá gbọ́. Ojúṣe tó dé lójú, o lè jí òkú nínú lè lajú àfojú jáde wá. Jáde síta kí ìlú ṣẹ̀yìn Adébóyè. Dá ìwà Adébóyè lójúṣe tó dé lójú, o lè jí òkú nínú lè lajú àfojú jáde wá. Jáde síta bí o lè forúkọ Jésù yẹn o lè fi ṣiṣẹ́ ìyanu. Àṣírí wọn máa tú délẹ̀ ni. Ọmọ yẹn ló ń sọ̀rọ̀ yẹn. Ọmọ yẹn ló ń sọ̀rọ̀ yẹn. Ọmọ yìí jẹ́ òye wa o. Ọmọ yẹn ló sọ̀rọ̀ yẹn. Ẹ sì máa gbọ́ dáadáa o. Kí wọ́n gba àwẹ̀ níjọ́ Friday, Saturday àti Sunday. Èmi náà gbọ́ sọ̀rọ̀ yẹn. Gbogbo èèyàn gba àwẹ̀. Wọ́n lè jẹ́ òye wọn pé tó bá díjọ́ Sunday tó kọjá yìí. Wọ́n á bẹ̀rẹ̀ ìwọ́de. Wọ́n máa jáde fún peaceful protest. Tó lè gbé àṣírí yìí ti tú. Nítorí ohun tó ń ṣẹlẹ̀ Nàìjíríà yìí kò fẹ́ yí ẹnikẹ́ni mọ́. Gbọ́ ṣé èyí ni mo ti sọ, go and check my prophecy about Adébóyè. Bó ṣe ń rúlu Nàìjíríà, èmi gbọ́ tiẹ̀ tí mò ń gbà pé ìyàwó ìkan jẹ́ pásítọ̀ ní rédíò. Olúwa sọ wípé bí wọ́n ṣe ń rúlu Nàìjíríà kò sí ìtòsẹ̀yìn Adébóyè. Ṣé gbọ́? Kò sí nǹkan táwọn èèyàn sọ sí mi tán, ọmọ yìí náà wọ́n ti sọ̀rọ̀ sí. Wọ́n ní kí ló tó ṣe wá ń sọ játijàti yẹn ta, ó jẹ́ kó lè lọ pè wọ́n nínú ilé. Ó jẹ́ tí mo lù ti fẹ́ rí Adébóyè pè. Is a member of Redeem. Kò lóhùn ò gba Jésù gbọ́mọ́. Tọ̀wé sọ pé ẹ ò ní Jésù. Ẹ̀yin pásítọ̀ olórí burúkú yìí, ẹ ò ní Jésù kò pọnú ayé. Àní a state will come, you people táwa ti torí ẹ sọ̀rọ̀, ẹ máa sunkún báyìí, ẹ náà máa rí pé àwa gbọ́ ò ní lè ní accept yín mọ́. Àní àwọn tó gbéra wọn ní ìránṣẹ́ Ọlọ́run ìṣe ìránṣẹ́ Ọlọ́run, they were only after money. Money, good. Wọ́n ní kó lọ sí protest. Ẹ̀dùn wọn dẹ̀ ti agree, ó wá díjọ́ Sunday lẹ́yìn àwẹ̀ ọjọ́ kẹta yẹn tó jẹ́ kí wọ́n bọ́ta ẹ̀ wá ní ẹ̀dá signal kan láti ibì kan. Ìyàwó Tinubu ó bá yín sọ̀rọ̀ tó kó jẹ́ pásítọ̀ yín ní Redeem bìkínì kan ẹ̀dẹ̀ stop protest. Àwọn ọmọ yẹn ó sì wà níbi tí wọ́n kó wọn sí nínú igbó Ó sì wà tó bẹ́ẹ̀. ń jìyà Ó sì wà àìsí bẹ́ẹ̀. àwọn ẹ̀dẹ̀ lẹ́yìn sí ṣúdẹ́ kí lè pè ṣúdẹ́ dì. Ṣé dáadáa ní fásitì àbí kí ló ń sọ? Ṣé yẹ kí ṣúdẹ́ dì wáyé? Nigerians ẹ̀dẹ́ làákàyè o. Aláì, àní, Àwọn tó ní làákàyè wọn àti ẹni, Yorùbá yìí wí o. àní. Gbogbo ẹ̀yin tẹ́ bá sì ń lọ sí ṣọ́ọ̀ṣì, ó kù sí yín lọ́wọ́. Ẹlẹ́ṣẹ̀ àlà, ẹlẹ́ṣẹ̀ kí ló ti ń pè sọ àmì sọ́ọ̀rì jàre, ẹlẹ́ṣẹ̀ ṣúdẹ́ǹdè léni. Gbọ́ nǹkan tọmọ yẹn sọ, wọ́n máa tà sí this is the Ọmọ yẹn part bọ́. of the video. Ọmọ yẹn Gbọ́ bọ́. nǹkan tí ọmọ yẹn sọ, ẹ ti cross mind against church. Can you imagine? Ó lóun ò lọ church mọ́. Ń sọ fún church. Ìsì 419. Orúkọ Jésù yẹn 419 lọ fi ń ṣe.
ọmọ kan wà níbí fibroid wà lára ẹ̀. lọ sí toilet kò lọ yẹra wò olúwa ṣe o fibroid ti jábọ́ o àwọn ọmọ àlè àwọn olè. bẹ́ẹ̀ ni ṣọ́ọ̀ṣì tó bá ń sòótọ́ ń pọ̀ kò ń kàn. President Nigeria tó bá dẹ̀ ti bá yín sọ̀rọ̀ ẹ̀ ti gbọ́ you don't care about the people tí Jésù fi sí yẹn lábẹ́ share the video ẹ jẹ́ kó gbọ́ ohun tọ́mọ yìí sọ ohun tọ́mọ yìí sọ yìí it is 15 minutes mo pín sọ́nà mẹ́ta mo ti wá jáde nítorí ẹ̀ kó tẹ́tí kó lè gbọ́ ohun tí ọmọ yìí sọ mo ti wá jáde. mo mọ̀ kó máa àtàkì ẹ̀. ó dẹ lójú olè irọ́ ní gbogbo jáde síta bí olùforúkọ Jésù yẹn olè fi ṣiṣẹ́ yanu bọ́tà lójú yẹn lọ kó ní sísọ yìí. láyé ẹ gbọ́ nǹkan tọmọ yẹn sọ ẹ máa gbọ́ nǹkan tọmọ yẹn sọ sí ọmọ yẹn ló máa bọ́ sí. báwo lẹ ṣe ṣe wọn mo ṣẹ̀ṣẹ̀ ti church dé ni ṣùgbọ́n èmi jẹ́ ó wà lára àwọn ọjọ́ tí ìbànújẹ́ àti ìpòrúurú ọkàn tó bá ń jù. ní last week Sunday I'm a member of the Redeemed Christian Church of God, a devoted member. ní last week Sunday wọ́n sọ fún wa Bọ́lá máa gbàwé ọjọ́ mẹ́ta which started on Friday Saturday tó parí lẹ́nu. wọ́n wá ní èní Sunday kò ní sí service throughout this country ní Redeemed Christian Church of God. wọ́n la máa jáde so wọ́n la máa ṣe peaceful walk protest wọ́n ṣe pé nìyẹn pé every church member àní sọ anything a kàn máa gbé placards dání oríṣiríṣi àwọn instructions ló máa wà lórí ẹ̀ so wọ́n ṣàfihàn wa ní àwọn kìnìyẹn. èmi tiẹ̀ ti múra I have prepared on getting to the church today n tó bí mi nínú jù nìyẹn wọ́n wá ní wọ́n tún receive another message lánàá wípé gbogbo rìdíìmù kan máa ṣe protest yẹn mọ́ bàbá Adébóyè. Now àwọn èèyàn ti máa ń stand against the Church of God. I will never do that because I believe in the person of Jesus Christ. ṣùgbọ́n nínú ẹ̀yin pásítọ̀ wa ní Nàìjíríà mi ò ní ẹ̀fà gbà yín gbọ́ nítorí wípé tí Ọlọ́run sọ ọ̀rọ̀ Ọlọ́run lèmi máa tẹ̀lé. nítorí wípé the wife of the president of this country Olúrẹ̀mí Tinubu ó jẹ́ pastor Redeemed wọ́n give order ẹ̀dẹ̀ stop protest yẹn. bàbá Ọlọ́run á bí yín camp president Ọlọ́run á bí yín PFN president Ọlọ́run á bí yín pé báwo lẹ ṣe ṣe. ẹkún gbà mí ní church lẹ́nu I am a teacher ẹ̀wọ́n ṣe behead teacher ní Ọ̀yọ́ state l'Ógbómọ̀ṣọ́. Ògbómọ̀ṣọ́ is very close to us here. We are no longer safe. We are doomed. The church is finished. The ministry is finished. Everything is finished. ẹ ti fi ọ̀rọ̀ Ọlọ́run ẹ ti fi tú wa jù. nígbà lọ́wọ́ àwọn aláìní ikú ń pa àwọn aláìní yẹn ẹ lè jà fún wọn. ṣùgbọ́n ẹwà influential kí ló dé tẹ̀ ló influence yín yẹn kẹ́ fi sèfù àwọn poor masses. Now I've come to believe what is said about you ministers of God. Most of you are very corrupt. Bàbá Ọlọ́run á bí yín. Ọlọ́run á bí gbogbo yín pátá gbogbo ẹ̀yin tẹ́ jáde ẹ̀sìn wa wọ́n ń pa wá à ń kú. Ṣé bí church ló yẹ kó jẹ́ safe place táwọn èèyàn máa sá lọ? But church yẹn sì ó ti gbà bọ̀dé. Ẹ ti jẹ́ kó gbà bọ̀dé. Ẹ ti báṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run jẹ́ báṣẹ́ ìránṣẹ́ Kristi jẹ́. Gbogbo ẹ̀yin pásítọ̀ yẹn mélòó nínú yín ló jáde sọ̀rọ̀? Wọ́n ṣe pààyàn l'Ógbómọ̀ṣọ́ nọ́ọ̀sì mọ́dà yẹn àti ọmọ tí ò tọ́dún kan yẹn ṣì wà nù. Ọlọ́run á bí yín. Àwọn wo lẹ̀ ń ṣèjọ lé lórí? Àwọn wo lẹ̀ ń ṣe ministry lé lórí? Ikú ń pa wọ́n ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀. Wọ́n ń pa wọ́n lójoojúmọ́ ẹ̀ lè jà fún wọn. Wọ́n ní kí Redeemed ṣe protest bàbá. You stop that protest bàbá Adébóyè. Láti ìgbà tí mo ti wà ní kékeré ni mo ti láìkì yín. Mo máa ń
máa ṣe yẹn mo máa ń kà ṣùgbọ́n tí ẹ ṣe lénìí bàbá Ọlọ́run á bí yín kẹjẹ ká lọ kí gbogbo àgbáyé mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ wá náà fẹ́ islamize Nàìjíríà pẹ̀lú jẹ́ kan islamize ọ̀nà ẹ̀dá ẹ cancel protest nítorí pé ẹ gba order láti Àbújá gbogbo yín alátẹnujẹ oníjẹkújẹ ní gbogbo ẹ̀yin pásọ̀ wa ẹ ń bá àwa tájọ́ ọmọ ọjọ́ yín jẹ́ ẹ ti fi ẹ̀sìn ẹ ti fi ba ayé àwọn èèyàn jẹ́ dáwọ́lé ìdáwọ́lọ́la poor masses owó oníwòwò alátayẹ̀ ń gbà lọ́wọ́ àwọn aláìní Ọlọ́run á bí gbogbo ẹ̀yin pásítọ̀ tẹ ní agbára tẹ fi jà fún àwọn ọmọ ìjọ yín gbogbo yín Ọlọ́run á bí ìdájọ́ Ọlọ́run á bẹ̀rẹ̀ lórí yín bíbélì tẹ́ ń gbé bíbélì yẹn náà ti sọ ó ní àsìkò ń bọ̀ tẹ́ pé ó ní orí pẹpẹ ní ìdájọ́ yẹn sì máa bẹ̀rẹ̀ yes because most of you are evil you are very corrupt oníjẹkújẹ nìyí ẹ̀yin bàbá Oyèdépọ̀ ẹ̀yin bàbá Kúmúyì ẹ̀yin bàbá Adébóyè ẹ̀ ń kó owó jọ àwọn owó olówó tẹ́ gbà lọ́wọ́ àwọn ọmọ ìjọ yín ẹ̀ ra private jet ẹ̀ ń ṣí airport ẹ̀ ń kọ́ mega auditoriums àwọn dẹ̀ ń pa àwọn tẹ́ fẹ́ kó síbẹ̀ ẹ̀ dẹ̀ sọ̀rọ̀ ẹ̀ ní agbára ẹ̀ ò kọjú ìjà sí àwọn ìjọba yẹn kí ẹ sọ fún wọn pé nítorí ṣe ò dáa Yorùbá ni wá Tinubu tiwa ni àsìkò bàtí Tinubu wà ń bẹ̀ ní aburú bá ilẹ̀ Yorùbá jù ṣe bí kò kàn yín lẹ́nu ó máa kẹ̀yìn àtẹ̀bíyín lọ́la nobody knows who is next tàbá fẹ́ jáde kúrò nílé àdúrà wa ti change ó ti di pé Olúwa àmọ́ bóyá ń padà bọ̀ Olúwa pa ọmọ prayer point ti change ẹ̀ ń lọ sí abroad ẹ̀ ń lọ sí Europe ẹ̀ ń lọ sí American countries ṣé bó ṣe rí bẹ́ẹ̀ nìyẹn Ọlọ́run á bí àwa ni Ọlọ́run kó wa lẹ́yìn lọ́wọ́ ẹ wá ń ṣàyẹ̀wò bó ṣe wà kí ni yẹn dùn mí protest everybody wọ́n wá ní ẹ wọn ò bí ẹ̀fẹ̀ ti cancel ẹ̀ ṣé bí ẹ̀fẹ̀ lọ́lọ́ fẹ́ ṣe protest tẹ́lẹ̀ ṣé bí redeem wọ́n wá cancel ẹ̀ nítorí kò tiẹ̀ jọ mí lójú ní last month ní bàbá Adébóyè ń defend Rẹ̀mí Tinubu báwọn lè yọ ní pastor nítorí pé ó pass through normal process tó yẹ kó pass through pastor ayé lọ́pọ̀lọpọ̀ yìí mí ìdánilẹ́jọ́ ọ̀nà Jésù ò mọ most of you because ọ̀nà àti jẹ́ àìrí nǹkan jẹ ló gbé yín débi iṣẹ́ ìránṣẹ́ orílẹ̀-èdè yóò yẹ kẹ́jẹ́ kájọ sowọ́pọ̀ ká tún ṣe stew náà ẹ̀dẹ̀ tó ń bàjẹ́ sí yes Ọlọ́run á bí ẹ jẹ́ kí n kàntí bíbélì yẹn tẹ́ ń gbé ká tẹ́ fi ń tàn wá jẹ ètò sọ nínú ìwé Joel ní Yorùbá Joel in English orí kejì verse 16 and 17 sọ wípé ẹ kó àwọn ènìyàn jọ ẹ ya ìjọ sí mímọ́ ẹ pe àwọn àgbà jọ ẹ kó àwọn ọmọdé jọ àti àwọn tí ń mu ọmú jẹ́ kí ọkọ ìyàwó jáde kúrò ní ìyẹ̀wù ẹ̀ àti ìyàwó kúrò nínú ìyẹ̀wù rẹ̀ jẹ́ kí àwọn àlùfáà àwọn ìránṣẹ́ Olúwa sọkún láàrin ìloro àti pẹpẹ ó ní kẹ́ ẹ sọkún láàrin ìloro àti pẹpẹ sì jẹ́ kí wọ́n wí pé dá àwọn ènìyàn rẹ sí Olúwa má sì fi ìní rẹ fún ẹ̀gàn tí àwọn kèfèrí yóò fi máa jọba lórí wọn èé ṣe tí wọn ò fi wí nínú àwọn ènìyàn pé Ọlọ́run àdá bàbá Ọlọ́run yín dà Oyèdépọ̀ Ọlọ́run yín dà Ọlọ́run yín dà owó lọ́lọ́run Olùkọ́yà Ọlọ́run yín dà gbogbo yín Ọlọ́run yín dà ẹ má fi ẹ̀sìn ẹ ti fi ẹ̀sìn bá yé àwọn ènìyàn jẹ́ you don't fight for your brothers àwọn tẹ́ pẹ̀lú ọmọdé wọn ti slaughter gbogbo wọn wọn ti displace so many people àwọn èèyàn nílé lórí mọ́ ẹ̀dẹ̀ ń wàásù irú wàásù ló wà lẹ́nu yín irú ìwàásù wọn tó wá ní ká ṣe peaceful protest ẹ̀ tó wá cancel gbogbo ẹ̀yin pásọ̀ yẹn Ọlọ́run á bí gbogbo ẹ̀ tó yẹ pé ẹ ti corrupt ara yín nǹkan tẹ̀ ń gbà lọ́wọ́ àwọn olóṣèlú ẹ̀ tó yẹ kẹ́ ẹ jẹ́ ká pọ̀wọ́pọ̀ ká lé Tinubu dànù ní máa yẹn tó jẹ́ ọmọ wa tó wá tó ń fikú pa wá Ògbómọ̀ṣọ́ bíbá yìí ẹgbẹ́ wa ló wà ní Ògbómọ̀ṣọ́ north we are very very close we are no longer safe nothing is left ẹ wá ń parọ́ ẹ̀ ń fi tàn á jẹ I'm a redeemed Christian Church of God member a devoted member I am a teacher by profession tí mo bá lọ sí school mi ó bọ́ sínú ọgbọ́n ẹ̀rù máa ń bà mí ni peace of mind mo máa ń tẹ̀ kọ́kọ́ òwe táwọn ọ̀gá bá sá lọ bó ní life sí àwọn ọmọ yìí àwọn ọmọ tá à ń kọ́ ẹ ti bà everywhere jẹ́ ẹ̀sìn fi ẹ̀sìn báyé àwọn ènìyàn jẹ́ ní tí Jésù Kristi àti Ọlọ́run sọ ẹ ò ṣe mọ́ máa ń mónì lọ́lọ́run yín owó lẹ̀ ń sìn owó tẹ́ bá ti rówó yín tó ń ṣe yín ti tán ìwọ̀n tó bá ti fún wọn lówó Rẹ̀mí Tinubu wà influential
Russia tó wá cancel peaceful protest tẹ́ gbogbo rìdíìmù ṣe léni ẹ̀dẹ̀ sọ wípé ẹ̀yin ẹ̀jẹ̀ bàbá ọlọ́run yín dá bíbélì sọ ó ní kí àwọn ènìyàn má bí ọlọ́run yín dá ẹ̀jẹ̀ kọ́ ọlọ́run yín wá sèfù wa kì í ṣe ọlọ́run tèmi mọ̀ tó dá yàtọ̀ kì í ṣòun lèmi mọ̀ tẹ̀yìn sí mo doubt ẹ̀ pé bóyá ọ̀lẹ́ ẹ̀sìn yes there is God I believe in God and I believe in the person of Jesus Christ but Jésù tẹ̀yìn fi ń tún àwọn ènìyàn jẹ èmi wọn bí tẹ́tí rí o ọlọ́run yín yẹn dá if truly you have God let him come and save us yes enough is enough ẹ yé dé sí fún àwọn èèyàn ṣé bí náà church náà fi pa àwọn èèyàn ní Kwara State ilẹ̀ rí ṣe stikan president you did not talk PFM president ẹ̀ sọ̀rọ̀ ẹ̀dẹ̀ ń parọ́ fáwọn èèyàn ẹ̀ ń gbowó lọ́wọ́ wọn ẹ̀ ń gbó àwọn tó ń jìyà ẹlòmíì ń bẹ̀gẹ́ ẹlòmíì ń sá oríṣiríṣi ìdọ̀tí káàkiri kó fi rówó àwọn èèyàn wọn tún contribute ní church lọ́jọ́ Sunday ẹ̀dẹ̀ tó máa gbà lọ́wọ́ wọn yes you preach all day long pé ẹni tí ò bá dá tithe and offering kò lè rí ìjọba ọ̀run wọ̀ yes àwọn èèyàn náà ń pa á sìn àwọn tẹ́ ń náwó wọn tẹ́ ń gbà lọ́wọ́ wọn ọlọ́run á bí yín I'm not in the right position to judge you but I want to remind you that God's judgment is near. I want to remind you that the judgment of God is near. Yes, and it's going to start from you right there from the altar. We are finished. We are doomed. Nigeria is doomed. The church is finished. The church is compromised. Yes, the church is corrupt. Religious leader, you are very, very corrupt. Now you are so tough, let everybody die. Our brothers and sisters in the bush, how many of you have come out to speak against these things? Wisdom is profitable. God is watching you. God is watching them. God is watching. I will never stop going to church. Nothing can make me to stop believing in Christ. I will keep believing in Him. But whenever there is a chance to say the truth, I will not hesitate to speak. Yes, I've never decided to do this video. Yes, I have never. But what happened today pissed me off. My heart is still bleeding. Me and you are composed. God is watching. Yes, you put us into trouble. Most of you preach things that are not aligned with God's word. Bíbélì tẹ́ ẹ̀ sọ ṣé Ọlọ́run nìkan ló sọ̀rọ̀ tó wà ní ẹ̀nu. Yes, if àwọn tí Ọlọ́run pẹ̀lú wọn sọ̀rọ̀ gan ìmísí Ọlọ́run ni. Not every word written here is from God's mouth. Yes. Àwọn kan wà tẹ́lẹ̀ pé ìmẹ̀nìyàn náà sọ díẹ̀ ìṣèpilẹ̀ sí Paul Apostle fi sọ̀rọ̀ ó ní kì í ṣe nípa ìfihàn ṣùgbọ́n mo sọ nípa ti èrò mi tó ń sọ fún wa wípé kò necessary ká tẹ̀lé. Yes. Ẹ wá ń tọ̀ wá jẹ in the name of church. Yes, èmi mọ̀ pé ọjọ́ kan ń bọ̀ Ọlọ́run á ṣèfù Nàìjíríà Ọlọ́run máa ṣèfù orílẹ̀-èdè but I don't think you can be here to witness that because a wicked nepotism ti bá yẹn jẹ́ ayé àwa tá a lọ sí church yẹn how many years many of us ni wọ́n wá ṣe fún wa ṣe àwọn ọmọ yín lè máa fún ṣẹ́ àwọn tó bá ti ní connection bàbá Adébóyè nígbà tí Ọdẹ́ṣọlá tó kówó jẹ tẹ̀yọ wọn nípò secretary general kí lẹ fi wọ́n ṣe pásítọ̀ nìyẹn wọ́n dẹ̀ ń kówó jẹ oríṣiríṣi àwọn ọ̀wá tí ò yẹ ká bá lọ́wọ́ ẹ̀yìn tẹ̀jú òṣìṣẹ́ Ọlọ́run wọn á ní ká jáde ká protest for the sake of our brothers you cancel it because you received an order from Abuja you expecting an order from above from God the creator of heaven and the earth yes mo fẹ́ kó yé yín nìyẹn ẹ̀yin tó yẹ kẹ́ jẹ́ bàbá wa tó yẹ kẹ́ jẹ́ ilé ìṣọ́ ààbò fún wa tó yẹ ká sábà now you are not available for us and sincerely lónìí ẹ̀rù ń bá everybody pé gbogbo ilẹ̀kùn láti sílẹ̀ pé níwò ẹ̀ ni wọ́n lè gbà wọlé kálíbà àṣàjáde in the church of God nítorí pé ẹ ti bàjẹ́ ìyẹn kọ́ lọ́lọ́run fi máa dájọ́ you keep preaching all day long pé ẹni tí ò bá wá sí church tó ò bá wá sí weekly activities inú náà máa lọ ẹ̀yin tẹ́ wá ń gbà lọ́wọ́ àwọn aláìní ikú ń pa wọn ẹ̀ jà fún wọn ẹ ní agbára you don't speak for them ẹ fẹ́ jẹ́ pé kíjọba ẹ ń bẹ̀rù pé kíjọba give order pé okay ẹ close down Redeemed Christian Church of God all over the nation ẹ̀rù ń bà yín. Is that why you refuse to speak for the masses? God is watching. Yes. Ọlọ́run wò yín. Ṣé bẹ́ẹ̀ sọ pé Ọlọ́run lè ń sìn? You brought Jesus to us and we
we accepted it but àwa gangan ti mọ Ọlọ́run àti ti gbà pé lóòótọ́ ẹ̀ ń tàn wá jẹ ni. I'm president, PFN president, GO of the Redeemed Christian Church of God. Where are you people? Are you not going to save us? Politicians has failed us. Politics has failed us. Everything else has failed us. The church has also failed us. Our safe place has failed us. But I know Jesus Christ will never fail us because I don't mention any name. People yet but message you have questions to answer before God. How did you protect them? Yeah, ọ̀rọ̀ gbọ́ lẹ́nu ọmọ yẹn, ọ̀rọ̀ gbọ́ lẹ́nu bọ̀bọ́ yìí, ó direct message yẹn sí àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó dárúkọ. Adébóyè, Olúkọ̀yà, àti Kúmúyì, àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó ń direct ọ̀rọ̀ sí nìyẹn o. But mo dẹ̀ mọ̀ wípé àwọn tí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ọ̀rọ̀ yìí máa ta bá wọn ju mẹ́ta lọ. Gbogbo àwọn pastor in general tí wọ́n lẹ́nu, tí wọ́n ní èkán, àwọn náà ba ìlú yìí jẹ́. Ẹ gbọ́ tọ́mọ yẹn sọ, àti bàbá yẹn, wọ́n ní Adébóyè is the ringleader. Àwọn tó ba ìlú yìí jẹ́, wọ́n jọ ń ṣe ìjọba ní pẹ̀lú àwọn ìjọba. Can you imagine that? Ẹ jọ̀ọ́, ẹni tó yọ ọmọ fún yín kò ní gbé yín lọ́mọ lọ. Ẹ bá mi share fídíò yìí lẹ́ẹ̀kan sí, ẹ jọ̀ọ́. Ẹ bá mi share kó go viral. Fún yín tó gbígbà àkọ́kọ́ lélẹ̀ yìí tẹ́ kọ́ máa kọ sí péjì. Ẹ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV. Àwọn kan lè ní báwo ni a ṣe ń gbé wo information ọmọdé yìí jáde. Ó wọ̀ tí ká gbé jáde. Tá a bá ń lè rí nínú ṣọ́ọ̀ṣì kọ̀ọ̀kan kí mẹ́mbà bíi 5 àbí 10 kọ́ máa jáde sọ̀rọ̀ báyìí. Bóyá orí àwọn pásítọ̀ yìí ó máa come to normal. Bóyá wọ́n máa mọ̀ pé nǹkan tán, no, wọ́n ti mọ̀ pé nǹkan tó ń ṣe ò dáa náà, wọ́n mọ̀, because báwo náà wọ́n yẹn ṣe, báwo náà yẹn máa dàgbà tó báyìí, tá a máa ní wọn mọ̀ nǹkan tí wọ́n ń ṣe. Wọ́n mọ̀ nǹkan tó ń ṣe, wọn ò sin Ọlọ́run mọ́, owó náà ń sin. Wọ́n kàn fi Jésù package owó yẹn, owó náà ń sin, wọn ò sin Ọlọ́run mọ́. Ẹ gbọ́ kò bá kún gbé ọ̀rọ̀ tí ọmọ yẹn sọ fún wọn, tí bàbá yẹn sọ fún wọn. Me are looking at that guy, kò tí lè ju 25-26 years lọ. Highest 27 years. Ẹ gbọ́ nǹkan tó jáde lẹ́nu ẹ̀. Àìdẹ̀mọye àwọn bàbá oníkùndẹ̀nkùdẹ̀nkù tán wà nínú ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ tán mọ gbogbo òtọ́rọ̀ yìí, tán tún mọ̀ ju bọ̀bọ́ yìí lọ tí wọn ò ní sọ̀rọ̀ síta. Bá a wí àkú, bá a bá wí ọ̀run náà là ń lọ. Very Dark Man ti sọ, ó ní kí Tinubu step down. Tó bá yẹ pé 2027 òun ló máa kógun wọ Nàìjíríà, kí Tinubu kó step down. Ẹ bá mi share fídíò yẹn jọ. Ẹ bá mi share, kẹ́ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV. Fún ẹ̀yin tẹ́ gbígbà àkọlé lè tẹ́ kọ́ máa kọ sí péjì, ẹ subscribe sí Ẹlẹ́yẹlé Global TV. Ẹ tẹ like, ẹ tẹ love. Ẹ wá fi ọkàn yín hàn lábẹ́ comment section. Kí lẹ rí sí nǹkan tọ́mọ yẹn sọ. Gbogbo ẹ̀yin tẹ́ bá kọjú ìjà sí ọmọ yẹn, ọ̀run á kọjú ìjà sí yín. Gbogbo ẹ̀yin tẹ́ bá gbógun tọ́mọ yẹn, ọ̀run á gbógun tì yín. Gbogbo ẹ̀yin tẹ́ bá sọ pé nǹkan tọ́mọ yẹn sọ ò dáa, ẹ̀jẹ̀ àwọn aláìṣẹ̀ tó ta sílẹ̀ ní ìlú Nàìjíríà a máa bí yín, a máa bí àwọn ọmọ yín lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ bá mi share fídíò yìí.